ojú abẹ wà finish o ní kú àti wọ́ àti ìyá ẹ a ní ìyá tó bí ẹ ojú abẹ ìyá tó bí ẹ tó bá bí ọmọ tó bá ní gba ọmọ gbogbo ẹ ló máa sokoko tó kúrò láyé. You guys are wicked. Ẹ wà nílùú òyìnbó ẹ ń gbowó baba lórí ọmọ ẹ wá jókòó Nàìjíríà tẹ́yìn ò lè gbé sórí àti sọ̀rọ̀ yìí ibi tá a náà bá lè rìn dé lórí ọ̀rọ̀ yín ìrìn àjò tá a bá lè rìn ibi tá a bá lè fẹsẹ̀ sí is the survival of the fittest. This video mo máa play láti jọjọ yìí. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti jáde ó ti fire back sí arábìnrin tí a mọ̀ sí Ojú Abẹ́ ó ti fire back sí ó sọ̀rọ̀ gidi gan sí wípé ó ní ṣé òun ló ń bọ̀dí ṣéèmù ó ní wípé ìyá rẹ̀ ó máa fojú sunkún gbogbo àwọn ọmọ rẹ̀ ní àwọn ìpè ńláńlá tí Lizzy Anjorin ṣe fún Ojú Abẹ́ nìyí. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbádùn ọ̀rọ̀ yìí. Àsìkò tó lọ sọ pé máa play ni mo play fún ẹ Ojú Abẹ́ àti wọ́ àti Ìyábọ̀ àti gbogbo yín tó jẹ́ pé ẹ̀kọ́ máa wò ó pé Ojú Abẹ́ ṣe rò pé ó easy láti ṣiṣẹ́ ni tó bá jẹ́ pé ó easy láti ṣiṣẹ́ Ojú Abẹ́ kò yẹ kó bímọ 7 kó tó pé 40 years ibi tí wọ́n ti ń dó okó kiri tó ti bímọ 7 fún bàbá 7 nírúwà ti bí ọmọ ẹyọ kan ṣoṣo. Ọrùn tó mock ọrùn yẹn la fi kọ́ mansion lẹ́ni o máa wòran ẹgbẹ́ ẹkú ni. Mo fẹ́ mọ ìdí tó ṣe ń ṣe show Fáṣàbí kiri mo fẹ́ mọ ìdí tó ṣe ń ṣépè fún tó ń ṣépè fún orí pé mi play video yìí mo bẹ tọ́jú video yìí archive for those of you tẹ́ wà lórí TikTok tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ojú Abẹ́ mo tẹ́ tún Yorùbá yẹn sọ fún orí pé mi ò play audio n tá bá lè bú tó bá ń wá tá a bẹ Ọlọ́run tó gbé wa dépò yìí bàbá bẹ́ẹ̀ pé kó bá wa barú tiẹ̀ jẹ́ kó bá bá tìyẹ́ ẹ jẹ́ kó bá bá tọmọ ẹ jẹ́ kó bá bá rìn àjò ẹ jẹ́ kó bá bá rìn àjò àwọn ọmọ ẹ jẹ́ kó bá rìn àjò gbogbo ẹ̀dá tó dàbí ìwọ Ojú Abẹ́ jẹ́ àmọ́ kádùrá ẹ̀ máa gbà. This is height of wickedness. Ojú Abẹ́ ó máa ṣẹ̀wọ̀n àwọn ọmọ ẹ máa ṣẹ̀wọ̀n ìyá ẹ gbogbo ọmọ tó tara ẹ jáde àtọmọ ọmọ ẹ ló máa ṣẹ̀wọ̀n. Ẹ jẹ́ ká gbọ́ fídíò yẹn sí ẹ jẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀. Fún ọdún kan ló máa fi lọ. Yeah. But the result will be seen before that time. The result should be seen like in 3 months. Mọjọ́ táwa ti ń ta cream. Ẹ mọ iye ọdún táwa ti ń ta cream. Àtijọ́ tí mo ti ń ta cream mi ò gba negative report rí. Àtijọ́ tí mo ti ń ta ilẹ̀ kò lè sẹ́ńtórì sọ fún mi pé mo gbówó lẹ̀ lọ́wọ́ mi ò fóun lówó nílẹ̀. Ẹ mọ iye ọdún tí mo ti ń ta cream. Ẹ mọ iye ọdún ẹ mọ age mi báyìí. Ẹ mọ nǹkan tí máa pé ní next year àtijọ́ tí mo ti ń ta cream. Torí pé ìjẹ́ ilé bọ̀ pé Ojú Abẹ́ ń gba thousands of dollars lọ́wọ́ ẹni yìí Ojú Abẹ́ torí pé o fẹ́ polówó fún yàn o wá wò ṣùṣùṣùṣù o wá attack business mi o ò ní ṣe irú ẹ̀ mọ́ àṣemọ́ ẹ lélẹ̀ gbogbo tó bá gbà ni máa fi fún ojú mi gbogbo tó bá gbà àti wọ́ àtẹ́tò ń polówó ọjà fún gbogbo tó bá gbà ni máa fi fún gbogbo tó bá gbà ni máa fi fún. Sórí fídíò yìí tí n bá ṣe tán máa post ẹ̀ lódìdí káwọn èèyàn wo nǹkan tó ń ṣe àṣẹ gbogbo gbà tó ń ṣe fídíò yìí àṣẹ òun gba $2,500 òun gba $4,000 òun gba $4 gbogbo gbà tó ń ṣe fídíò yìí. Mo fẹ́ mọ nǹkan tí Esabod sọ sí ẹ tó fi wàrántì pé òun ṣépè fọmọ Esabod. Bísí wèrè Ọ̀bẹ́kẹ́ ẹ̀ ń bẹ́ síwájú lẹ́ẹ̀kan ẹ̀ ń bẹ́ sẹ́yìn ẹ ti gbàgbé fídíò yìí. Mélòó nínú yín ló ti rí fídíò yìí rí? Fídíò tí mo play nípa Ojú Abẹ́ lálẹ́. Mélòó nínú yín ló ti rí fídíò yẹn rí? Mélòó nínú yín náà? Mélòó nínú yín ló ti bí ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ dọ̀kásì ni. Ọmọdé burúkú ó mojú wẹ̀yìn. Ó dàbí ọ̀rọ̀ Akíìmù Gbẹ́fúrọ̀ ni. Ṣebí nígbà tó ń ṣe kiri ó ti gba ambassador àbí? O ti gba ayé àbí o ba ayé èèyàn kan jẹ́ o ba business èèyàn kan jẹ́ o wá gba ambassador àbí o wá kọjú ìjà sẹ́ni tó gba ambassador fún ẹ. Ọmọ 7 bàbá 7. First time one mami this is the first time you are seeing this video. Ṣé mọ̀ pé èmi ni mo ní case if you know what I have against these people ẹ mọ̀ pé kò sí ilé babaláwo tẹ́ máa gbé case wọn dé
tẹ máa ṣépè fún wọn ó máa mú wọn ó máa má wọn mọ wọn ojú abẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni ọjọ́ ló gba ambassador títí ẹ ti bàjẹ́ ṣe bí ìgbà ẹ máa gbọ́ ẹ wò. in 3 months ó máa clear ẹ̀kú lọ́rùn yẹn tó máa ṣe. ojú rẹ̀ bí nǹkan ó kí ló máa how much. It may take time. Also, the answer will take time, maybe like 6 months. That's that circle. That is stress. The dark eye circle. To my one being that one is too much stress. Oh, so yẹn lè má lọ bọ̀rọ̀. Ó lè má lọ bọ̀rọ̀ until tó ń fúnra ẹ bá fira ẹ lọ́kàn balẹ̀. Bọ́ọ̀rùn jíjẹrà yẹn máa lọ. Ó máa lọ. Yeah, that's skin tag. Ṣé ń gbọ́ ọrùn jíjẹrà. Ọrùn jíjẹrà yẹn rèé o òun la tún ti fi ṣí ṣọ́ọ̀bù sásòkòrò o ọrùn jíjẹrà yẹn la fi kọ́ mansion o ọrùn jíjẹrà yẹn la fi ní estate o ojú abẹ́ gbogbo nǹkan tó bá gbà ni máa fi bẹ́ẹ̀ náà tán and God forgiveness is a sin you are an enemy ìsinmi ti dèwọ̀ fún ẹ ìfọ̀kànbalẹ̀ dèwọ̀ fún ẹ ìgbéga dèwọ̀ fún ẹ ó dèwọ̀ fún ẹ ìyẹ́ ẹ kò tún bá wọn láyọ̀ mọ́ láyé kò tún bá wọn láyọ̀ mọ́ láyé orí pé mi play video yìí ọrùn jíjẹrà níwọ̀ tó bímọ méje bàbá méje níwọ̀ tó òṣìṣẹ́ owó rí common ambassador ló gbà wọn lọ́jà òtà ní December wọn lè jẹ gbèsè ní December ojú abẹ jáde síta kó ní kò sáyé jáde síta kó ní kò sí pé ojú abẹ Kadijat Hussaini àti ìyá ẹ àti gbogbo ọmọ tó tara ayé ẹ jáde àtọmọ ọmọ ìyá ẹ gbogbo ilẹ̀ máa ṣòfò ẹ ṣòfò ọmọ ẹ ṣòfò ayérayé ẹ ṣòfò ẹ̀mí ẹ ṣòfò ìrìn àjò gbogbo tó bá mi ò forgive ẹ kẹ ìyóò kí forgive rú wọ o ti pass boundary ẹ o ti gunge kúrẹ́ kọjá wé Bíbélì àti Kùránì gbọ́n sọ pé kéèyàn forgive rú èèyàn bíi títí ẹ ojú abẹ ó máa ṣèṣìnkú pèrègede tọmọtọmọ ẹ tìrantìran ẹ ògbọ́n lẹ́ẹ̀ta mọ́ ẹ máa gbọ́ so gbogbo ẹ wá jẹ́ $7,000 tí a bá fẹ́ tọ́jú ẹ̀ dáadáa. the same oògùn ni ó ṣiṣẹ́ méjèèjì. 3,000 yẹn náà ni. ok 3,000 wọ́n ní 3,000. mi ò dẹ̀ ná $3,000 ọrùn mi ti clear o ojú mi ti clear o bí mo ṣe ṣiṣẹ́ tó mo yẹ ọtútù ọrùn yẹn la fi ní estate ọrùn yẹn la fi kọ́ mansion ọrùn yẹn la tún ti fi ṣí àsokoro ọrùn yẹn la fi ń ṣoríire o ojú abẹ ń tó ṣe ẹni tó ṣerú ẹ nínú Quran àbí Bible àbí inú ṣẹṣẹ ẹni tó ṣerú yìí tó ṣe tó máa rìn lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ aṣojú ilẹ̀ ọ̀gẹ́rẹ́ aṣojú ẹ ẹ̀ẹ̀kan nìyẹn máa ṣe lórí o ò ní ṣe mí mọ́ ó máa ṣe sìnkú pèrègede ni ó máa ṣe sìnkú pèrègede ni mo máa bẹ́ẹ̀ wọ tán ni. And let me tell you something lórí cyberspace be careful ẹni tó fẹ́ lọ fún sórí èmi mo ìwà oníṣòwò ní mímú dẹ́ ṣiṣẹ́ mi ìṣàtòbò jẹun bí Ìyábọ̀ Òjó